Bí ẹgbẹ́ PENGASSAN ìyẹn the Petroleum and Natural Gas Senior Staff Association of Nigeria ṣe kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí látàrí wàhálà tí wọ́n bá iléeṣẹ́ ìfọpo Dangote fà lórí bí wọ́n ṣe sọ pé iléeṣẹ́ yìí dá àwọn òṣìṣẹ́ bíi ẹgbẹ̀rin ìyẹn 800 sílẹ̀ tó ní kí wọ́n máa lọ sílé wọn. Murik ti wá ké sí ìjọba àpapọ̀ láti dìde ìrànlọ́wọ́ fún iléeṣẹ́ Dangote táwọn èèyàn ń dì pàǹpámọ́ yìí. Lónìí Monday ọjọ́ ajé yìí gan-an ni Murik fi ọ̀rọ̀ ọ̀hún síta èyí tí ọ̀gá àgbà ẹgbẹ́ náà ọ̀jọ̀gbọ́n Isiaka Akintola fọwọ́ sí. Ohun tó sọ rèé o, ohun tó fojú hàn ni pé àwọn òṣìṣẹ́ ilé epo tí ẹgbẹ́ wọn jẹ́ PENGASSAN láwọn ṣetán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì báyìí lónìí ọjọ́ ajé Monday látàrí wàhálà tó wà láàrin wọn àti iléeṣẹ́ Dangote nítorí èèyàn bíi ẹgbẹ̀rin tí wọ́n lé níbi iṣẹ́ ìfọpo Dangote. Nítàwa ìyanṣẹ́lódì kan ló kàn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ohun tó sì fojú hàn ni pé àwọn PENGASSAN ní nǹkan míì lọ́kàn ni o. Bẹ́ẹ̀ ló yẹ kí àwọn PENGASSAN rántí ìdààmúdàbò tó máa ń kojú àwọn ọmọ Nàìjíríà látàrí ìyanṣẹ́lódì tí wọ́n máa ń gùn lé ìyẹn láwọn ọdún kan sẹ́yìn. Lára àwọn wàhálà tó máa ń kó bá àwọn aráàlú ni bí epo ṣe máa ń di ọ̀wọ́n gógó tí oúnjẹ àtàwọn nǹkan rírà láàrin ìlú á tún di ohun àfagbára rà. Murik ti sọ pé àwọn ìdààmú tó máa ń ṣẹlẹ̀ yìí gan-an ló yẹ kí PENGASSAN wò kó tó gbé ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ àwọn mùsùlùmí ti sọ pé ìwọ olùkọ́ àìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni ní ìyanṣẹ́lódì lásìkò yìí látọwọ́ ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kan. Ọ̀jọ̀gbọ́n Akíntola ti sọ pé àìmọye iléeṣẹ́ ló wà títí tó fi dórí àwọn iléèwé yunifásitì kan ni wọn kò gba àwọn òṣìṣẹ́ wọn láàyè láti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ ìyẹn ASUU tí àwọn yunifásitì bíi Crescent University, Summit University, Al-Hikima University àtàwọn èyí tó kù irú rẹ̀ tí ẹgbẹ́ wọn sì ń ṣe dáadáa láwùjọ. Ìyẹn ASUU tí àwọn yunifásitì bíi Crescent University, Summit University, Al-Hikima University àtàwọn èyí tó kù irú rẹ̀ tí ẹgbẹ́ wọn sì ń ṣe dáadáa láwùjọ. Murik tẹ̀síwájú pé ẹgbẹ́ àwọn olùkọ́ pàápàá kò lè dá àwọn iléèwé pamari àti girama aládàáni lọ́wọ́ kọ́ nítorí àwọn òṣìṣẹ́ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ National Union of Teachers (NUT). Fún díẹ̀ yìí à ń fi àsìkò yìí ké sí ìjọba àpapọ̀ láti gba iléeṣẹ́ ìfọpo Dangote lọ́wọ́ àwọn PENGASSAN tí wọ́n fẹ́ máa fi ọ̀rọ̀ ẹgbẹ́ kó ìdààmú bá. Ìfòòró tí wọ́n fẹ́ máa kó bá Dangote yìí kò lè wúlò fún ètò ọrọ̀ ajé Nàìjíríà rárá. Fún àlàáfíà àwọn tí wọ́n fẹ́ wá ṣe okòwò lórílẹ̀-èdè yìí àti àwọn aráàlú pàápàá tó fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀, ẹ̀tọ́ ìjọba ní láti rí i pé àwọn èèyàn yìí kò bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n máa ń fi ayé ni àwọn èèyàn lára látara ọ̀rọ̀ ẹgbẹ́ àti ìdúkokò tí wọ́n ń ṣe fún iléeṣẹ́ Dangote báyìí. Gbogbo ọmọ Nàìjíríà náà ni wọ́n ti ń rí ipa rere tí iléeṣẹ́ Dangote ti mú wọ orílẹ̀-èdè yìí àti àgbáyé lápapọ̀, èyí tó mú àjọ àgbáyé lórí ọ̀rọ̀ epo máa kan sára sí iléeṣẹ́ ọmọ Nàìjíríà tó ń ṣe dáadáa yìí. Ohun tó rí bákan ni nígbà tí ọmọ orílẹ̀-èdè yìí kan bá kó bíi bílíọ̀nù $17 sórí òwò láti lè máa fi mú ìgbáyégbádùn rọrùn fún aráàlú tí ẹgbẹ́ kan wá fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún irú iléeṣẹ́ bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ìjọba àpapọ̀ mójútó ni. Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.